Mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ènìyàn. Mo kí yín pé káàbọ̀ sí oṣù Agẹmọ. Welcome to the month of July. Oṣù alápọ̀nlé, oṣù ìdùnnú, oṣù ìgbéga, oṣù ìṣẹ̀ṣe, oṣù ìfẹ́. One of the months that is spiritual in the history of the Yoruba land. Oṣù táwọn Ìjẹ̀bú tí a ti ń gbé ọdún Agẹmọ. Mo kí yín káàbọ̀ sínú oṣù aláyọ̀ yìí. Mo sọ wípé nínú oṣù yìí, ìdẹ̀ra, ire, ayọ̀ la máa jẹ́ tiwa. Àní sunkún ọmọ, àní sunkún aya, àní sunkún ẹnikẹ́ni láṣẹ Olódùmarè. Ire níwájú, ire lẹ́yìn la máa jẹ́ tiwa. Òṣìbàtà ló wá lékè odò, òṣìbàtà á máa lékè gbogbo àwọn ọ̀tá wa láṣẹ Olódùmarè. Iwájú iwájú báyìí lọ́pàá ìbí tí máa ń rí sí iwájú iwájú, a ó sì máa lọ láṣẹ Olódùmarè. Bá ṣe wá wọnú oṣù Agẹmọ yìí, kí ni ìmọ̀ràn mi fún yín lónìí? Ìmọ̀ràn mi ní fún yín pé, bíṣu ẹni bá ta, a máa fọwọ́ bò ó. Ṣo ra mọ́tò ní ṣo kọ́lé ni, ṣo bímọ nàbó ra lẹ̀. Má fi gbogbo ẹ̀rù farayé nítorí pé kí ni àmọ́ ẹni tó fẹ́ràn rẹ̀. Àmọ́ kí ni wọ́n gbé wá lágbàtà ní dàbí pé ló dání bọ́lẹ̀. Àmọ́ ẹni tí ó rìn. Àwọn ọmọ ẹni tó fẹ́, ọmọ ẹni tí ò fẹ́. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan, ọmọ orí nítorí tiẹ̀ tí ṣe bá ta, ṣe kí ni fọwọ́ bò. Nítorí pé kí ni gbogbo ayé kan ló ṣe kí ni ló fẹ́ràn rẹ̀ mẹ́. Ṣe jẹ́jẹ́ ní oṣù tó wà yìí, kò má ṣe kọsẹ̀. Nítorí pé kí ni ayé ń bínú ẹni. Ikọ́ ẹni tó kú gan, wọ́n ń bínú ẹ̀. Ká bá lè tà sí pé ẹni tó fẹ́ lórí ẹ̀kẹ́ ìpè, wọ́n ń bínú ẹ̀. Ṣe jẹ́jẹ́ ẹ̀yin èèyàn yìí. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sínú oṣù alápọ̀nlé yìí, oṣù Agẹmọ. Ẹ káàbọ̀ sínú oṣù July, oṣù keje. Atuwa lara. Èmi ni tí ń tòótọ́, Omidan Mitade lórúkọ mi. Ire o.